bọ̀ nílé Olúyọ̀lé ká lọ kí bàbá tó ń ṣojú ìbí tòní. Ẹ jẹ́ lọ sílùú Ògúnmọ́lá Ológbòdò kẹrin lójú ogun ká lọ kí bàbá olóríire. Mr. Abiodun Ibrahim Ọlásùpọ̀ ni mò ń kí tí mo sì ń kí. Bómi bá balẹ̀ á nípa ọ̀wọ̀ àràjò balẹ̀ á tá ṣìàṣìà. Mr. Abiodun Ibrahim kẹ́ẹ̀gbọ́n kẹ́ẹ̀pẹ́ kó ní kése. Ẹ ò ní mọ̀ bànújẹ́ láyé tẹ wá ẹ ò sì ní mọ̀ nira àmì Èdùmàrè. Igúnnugú kan kì í kú léwe ìrún àkàlàmọ̀wò kọ́ wọn gbọ́dọ̀ wá ti lóṣù. Iwájú lójúkú ń gbé àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ ń yẹnu. Òkè ń tàṣà bíbí kókó kákáká lọ́rọ̀ tá ń le. Àìgbọ́kú dà lọ́rùn eṣinṣin Mr. Abiodun Ibrahim ẹ ò ní dé ní akọ́lẹ̀bò. Ó kárí mi bẹ́ẹ̀ lọ́mọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé. Ìlú Ògúnmọ́lá Ológbòdò kẹrin lójú ogun. Àgbàlá Ògúnmọ́lá ju ti bẹ́ẹ̀ lòmíì lọ ẹni ẹ bá rí ẹbí. Ìlú Ìbíkúnlé alágbàlá jẹ́yàjẹ́yà. Ìlú Àjàyí ògbórí ẹ̀fọ́ṣẹ́ fìlàfìlà. Ìlú Látó Ṣàrọ̀ Ọ̀nà Kakanfò. Ìbàdàn ọmọ jẹ̀gbẹ́jẹ̀kára ń fọ́rí mu Ìbàdàn ọmọ jòrò sùn. Ìbàdàn kì í bá ní ìṣòrí ìmúnilọ́sọ́gun ìjà gbòòrò níjà Ìbàdàn. Bẹ́ẹ̀ lọ máa gbọ́dọ̀ mọ́sà ọmọ agbóyà yàmáyà. Òkè gúlújú ní gbọ́n tí wọ́n ti ń bọ̀ sábàrí. Ìgbóṣòro tí bàbá yẹn ti ń bọ̀ olókun àdìgẹ̀rẹ̀. Ọ̀sábàrí ọkọjà. Ọjọ́ tó bá di ọjọ́ ìjà ẹ̀rọ ń ṣe sí ọ̀sábàrí. Lọ́jọ́ tó bá dọjú eré ẹ̀rọ ń ṣe sólókun. Àgbò dúdú ni bàbá wọn fi ń bọ̀ sábàrí. Ewúrẹ́ dúdú mi bò ní bàbá wọn fi ń bọ̀ olókun. Ìbàdàn marí máa kọ́gún. Ìbàdàn májàmájà bí ọjọ́ ìkíní. Èyí tó jẹ́ ládùúgbò gbogbo ológun. Ìbàdàn kúrè Ìbàdàn bèrè kó tó wọ̀ ọ́ níbi olè gbẹ́ǹjẹ̀rẹ̀ olóhun. Bí Ìbàdàn ṣe ń ponílé bẹ́ẹ̀ ló ń gbẹ́jèjì. Ẹlẹ́ẹ̀lẹ́ lomi tẹ́rù tọmọ láyé gbọ́ mú. Aṣèjìrẹ́ ló mú àbú wẹ̀ nílé Ìbàdàn. A kì í wáyé ká má ṣe lárùn kọ́ lára ìjà gbòòrò mi bóun lárùn Ìbàdàn. Mr. Abiodun Ibrahim ẹ ò ní rámáyé ẹ ò sì ní gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra lọ́lá olúwa ẹ ò ní dẹ́ni ẹ̀dá fẹ́tì ẹ kan pé. Àṣèyí ṣàmọ́dún ọdún ayọ̀lẹ́ ó sì máa ṣe. Ẹ̀yin tẹ̀bí tarálẹ̀ ó ṣe tàmọ́dún lọ́lá wẹ́lù lókè. Bí ọmọ wá bí léèrè wípé tẹlẹni tó ń kọrin ìwì yìí ẹ jẹ́ kó yé wọn Aboluwaji yín ni. Ọ̀dọ́mọdé akéwì ìgbàlódé táráyé ń wí àjẹ̀nàkú tó mi gbó títì láàjì.